junction ẹ̀ máa ń rọ́ọ̀fù ni nǹkan tó. Ṣé irú mọ́tò ìyá gbé ẹ̀ dé junction kí ló ṣe ẹ̀? Obìnrin mẹ́nu kó mẹ́rin jàre. Dá yín dúró. Tó dá wọn dúró ni. Dá yín dúró. Ìwọ paná tiẹ̀, paná. Hello, baby. Dá yín dúró, dá yín dúró. Ọmọ tó rẹwà. Ẹ káàsán sà. Báwo ni? Ibo ló ń lọ nórùn yìí tó wá jẹ́ kí èèyàn kan wá sá ẹ sí nórùn báyìí? Dáadé ẹ ṣe jà, afẹ́sáyé dé ìsàlẹ̀ ń bẹ̀ yẹn. You are more beautiful than pé kó máa dó pẹ̀lẹ́ nìkan láti máa sá ẹ sí nórùn. Baby, o lè wọlé pẹ̀lú mi bí báyìí. Ká wọlé lẹ́ẹ̀kan. What's all this? All this. What? Do I know you? Do I know you? Is it? I will get you arrested. Arrested? What's not about this? Baby tí mò ń bá sọ, baby tí mò ń bá sọ lélẹ́yìí. Daddy, àjọ ń lọ mà ni. Àjọ lọ sí ibo ni. Èèyàn dúró pẹ̀lú mi. Ẹ sọ pé kó wọlé. You know that. Okay, ṣé ìwọ ní 5,000 lọ́wọ́? Tó bá ní 5,000 máa dá bíbí ẹ̀ padà fún ẹ. Wọ́n ní ike sọ̀wédowó. No, káàṣì ni mò ń sọ nípa ẹ̀. Ọkùnrin tó bá ní káàṣì lọ́wọ́, this time ló lè fẹ́ obìnrin. Ayé mi tèmi bá mi. Baby wọlé. Wọlé. Wọ́n fi mí lẹ̀ lọ. Kò mí kí n fi yín sílẹ̀ lọ. Apostle, we hear of this. Ẹ try kẹ́ ọ́zù. So tẹ́ bá ti ní owó lọ́wọ́, sọ́mọ lè padà wá. Pẹ̀lú enjoy ìdádì ìjọba ìjọba ìpadà. Ọmọ olówó! Don't do this to me, oh! Don't do this to me, oh! I'm sorry. I'm sorry? I'm sorry. Oh, baby! Baba olówó! He's incredible. He's incredible. Obìnrin ẹ̀ wáyé rẹ̀ o. I'm starting. 70 years old man. Chauffeur, driver! I'm taking go. Oṣù kan péré náà ni ò ní pẹ́. Ọlọ́run kọ́ pẹ̀lú bàbá olówó. Oṣù kan náà ni. Can I Baba give you? I can't go. It's a minor case, oh. Where am I living? What can be your own? I don't die. Yeah!